Ọya ṣe fídíò ni ó ti lọ. Gbogbo Nàìjíríà ẹ káàárọ̀ ẹ káàsán. Eléyìí ni ọmọ mọ́là tí a mú ní àdúgbò wa ní oko ewé side ní gbogbo irin rélùwé tí wọ́n fi gáàdì rélùwé ni wọ́n yọ yìí. Irin federal government ni a kí àwọn security Nàìjíríà a kí àwọn OPC a kí àwọn so safe so a kí àwọn tọ́dá zone tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n bá mú àwọn mọ́là yẹn ẹ wo adúrú rélùwé tí wọ́n yọ adúrú èrò tó wà ní rélùwé tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ọmọ mọ́là ni o Sunanka. Wọ́n ní kí lórúkọ ẹ? Zakaria. From where? Kebbi State. From Kebbi State. You are living from where at Lagos here? Abattoir. At Abattoir ló lóhun ti wá sí odidi ìjókòó Arepo side lójú rí. Ló wá kó yẹn wòran o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o. Federal government ẹ wo ẹwàdúró tó kó ẹ wo. ẹwàdúró tó wà ní rélùwé ẹwàdúró èrò tó bẹ fẹ́ gbẹ̀mí ẹ̀. Federal government Nàìjíríà ẹ kí àwọn PC o àwọn PC ló ṣiṣẹ́ yẹn. So àwọn so safe náà. So safe gbogbo yẹn gbogbo yẹn àwọn so safe ni àwọn tó dá zone àwọn ni wọ́n mú o. So túmọ̀lá yẹn dáadáa. Túmọ̀lá yẹn. Sunanka. Zakaria. Isa from which state? Kebbi. From Kebbi. Duka Hausa Barao ni. Barao. Bagudu local government. Bagudu local government. Kangashi gbogbo yin family Kangashi ya Barao ko. Gbogbo yin rélùwé rẹ̀, gbogbo ni tó fi guide ẹsẹ̀ rélùwé. Federal government bó ti rẹ jẹ́ nìyẹn o. Àwa lè fi àjọ Nàìjíríà. OPC fi ètò tó safe call. La mú ọ. Àti fi jẹ́. Àti ìpele òun